Hello everyone, welcome to Toyeen Talks. Ejekajo enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Hello. Hello. Hello, Iyalaje. Ma, ẹ káalẹ́ ma. Ẹ káalẹ́ o. Yes ma. Ṣe mọ nǹkan tẹ́mi fẹ́ sọ ni. Ṣé rí téèyàn bá sọ̀rọ̀ èèyàn ní ọba? Ó mẹ́nu dákẹ́ níbẹ̀. Hello. Hello ma. Ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ yá? Oníkálukú àbí tiẹ̀ lára ni. A ní òní ṣùgbọ́n tàbí. Kò sí mà. A ní òní kùdìẹ̀kùdìẹ̀ lára. Kò sí. Tó ń náà sí lábẹ́ aṣọ. À ń daṣọ bò ni. Ẹ sọ̀rọ̀ lọ́rọ̀. Ṣé Messi mọ̀ yín rí? Ṣé Messi rí yín rí? Kò rí yín rí náà. Ìyàwó Adekaz ọ̀rọ̀ yín sẹ́ni kankan wípé kẹ́ ẹ máa bá mi sọ wípé ó kọ̀ọ̀kan, ó lọ́kọ̀, ó gbọ́kọ̀, kò gbọ́kọ̀. Kí ni tí ń mú ẹ̀? Wá yìí ní ẹ fi gbogbo àwọn obìnrin sílẹ̀. Wàhálà tó wà lára tí náà ó pọ̀ jù. Wọ́n kì í ní tiẹ̀ lára, Wúdí náà ní tiẹ̀ lára. Wàá sọ̀rọ̀ ọlọ́rọ̀ títí báyìí ni. Inú tó bá sọ nínú ọ̀rọ̀ lọ́rọ̀ sọ níwọ̀n bá kó gbẹnu dákẹ́. Sọ̀rọ̀ yàn ni. Kò tẹ̀ ẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bọ́ wá máa tún wá fàjà láàrin àwọn èèyàn wa. Ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ti fi ṣe ọ̀rọ̀ ti yín. Èmi ní tèmi lára, ẹ̀yin náà ní ti yín lára. Tó wù obìnrin kó máa kọ́kọ́ kó máa lọ́kọ ni. Tó wù obìnrin ni. Ẹni tó máa fọ́kọ kò ní fẹ́ méjì. Ẹni tó máa fọ́kọ márùn-ún kò ní fẹ́ yọkọ. Ó dìgbà tó bá lórí márùn-ún tó tó dúró. Ìwọ kúndìrè oní tiẹ̀ lára. Bukky Jesse pátámbárí tiẹ̀ wà lára ẹ̀. Ẹ tún sọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ tún dá wàhálà sílẹ̀ láàrin ara yìí. Ẹ ṣé gan ma. Oníkálukú àbí tiẹ̀ lára mọ̀. Ẹ ṣé ma. Káwọn náà rántí wọn kọ́rọ́nù lé. Ẹ ṣé ma. So ibi táwa ń sọ̀rọ̀ lọ rèé. Àti ìyálé àti ìyàwó ṣe rí kò sí ẹni tó máa fẹ́ yàwó lé ó máa dùn ó tó máa fẹ́ yàwó lé ẹ ṣó wá rí wọ ìyàwó tó ń lọ síbẹ̀ ilé tó ń lọ tó mọ̀ pé lẹ̀ṣẹ̀ ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ tàbí tó tiẹ̀ mọ̀ pé lẹ̀ṣẹ̀ ẹ̀ gan ní sùúrù rọra ṣe ẹ nídìí pẹ́pẹ́ dẹ̀ kí lẹ̀ ń pẹ́pẹ́ wòsílà àbí lórúkọ lédì kódẹ́ẹ̀dì àbí nǹkan wòsílà kódẹ́ẹ̀dì yẹn ṣèbó náà ṣèbó lọ ṣe ìyàwó kejì ní ibìkan ni lè ní kó máa ṣe pẹ́pẹ́ dẹ̀mù náà ní máa rí kó máa dorí afẹ́fẹ́ rú kó máa ṣe pẹ́pẹ́ dẹ̀mù káàkiri tó bá ya píkṣọ̀ wọn àyà náà máa kiri ni nìkan ó mọ̀ pé òun ní ìyàlé òun rọra fi ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé bóyá ọkùnrin yẹn dẹ̀rẹ̀ bóyá òun ló kápẹ́ ẹ̀ dáadáa I don't know but lórí ọ̀rọ̀ Fúnṣọ́ àti Mercy Aigbe lórí ọ̀rọ̀ àwọn méjèèjì kò tí ì tó ohun tó yẹ ká máa sọ ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ní wípé ìwà tí Yínká TNT tó wù yẹn ó wrong and I stand to be corrected tó bá máa bú Yèyé Kúdí fèsì Yèyé Kúdí why her husband bí ọkọ Yèyé Kúdí ṣe rí yẹn mo sì máa sọ fún yín dọ̀la ọkọ tó fi ń tọrọ ọkọ ni èmi yẹn ń bí wọn tèmi tó relationship yẹn dáa ọlọ́run sì ní tú wọn ká èṣù ò sì ní yà wọ́n so ká wà máa wá wọn mú pé ọ̀rọ̀ kìíní kan ṣẹlẹ̀ kí ló dé ta fi máa sọ wípé kìíní kan obìnrin bọ́ọ̀lù obìnrin ò ṣe ní bínú wọ́n fẹ́ yàwó lé oní kó má bínú kó pọ́sibù kó má bínú àfi tó bá fẹ́ràn ọkọ ẹ̀ àfi tó bá fẹ́ràn ọkọ ẹ̀ so Fúnṣọ́ tó bínú òun ló lára ẹ̀ òun ló ní àròkàn tó bá bínú ó mọ nǹkan tó ọrùn àtẹ̀yìnwádìí tó wà tọkọ ẹ̀ tí ń bọ̀ ni Mercy Aigbe tóun náà sì wà wọ́n ní family friends o àwa náà ṣáà rí fọ́tò àti pé wọ́n ṣe family friends o àṣẹ pé wọ́n jẹ́ family friends o
ó yẹ kí mẹ́sà Aigbe náà gbé ọwọ́ ẹ̀ síbi tó yẹ kí ọwọ́ ẹ̀ dúró sí. Ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa, ẹ má parọ́. 24 years ẹmọ mi Mary Ọlọ́yẹ̀dé 24 marriage 24 years nínú marriage kí ọkọ Yèyé Kúdí ó kú ìrọ̀jú àwọn obìnrin. Ọkùnrin aládìbàríkà ni wọ́n máa gbà àwọn obìnrin bá ṣe rí àwọn obìnrin tẹ́bá irú Yèyé Kúdí yẹn wà láì ká má sì parọ́ ó máa sọ́bọ̀ díẹ̀ lulẹ̀ ọkọ wọn ọkọ alálùbàríkà ni ọkùnrin ló mọ̀ bó ṣe máa manage àwọn obìnrin. Ọkọ alálùbàríkà ni 24 years nínú marriage ẹ jẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa wò ná gbogbo mo sì gbéyàwó tí ò sí mọ́ lónìí tó túká lónìí ẹlòmíì ò lórí ọ̀fẹ́ kò gbádùn ọkọ for 4 years ẹlòmíì ò gbádùn ọkọ for 10 years. Bẹ́ẹ̀ sì rí tẹ́ bá ló ní 24 tẹ́ bá ló ní 20 tó yẹ ká máa sọ̀rọ̀ àbí ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹjọ́ torí ìtọ́ náà ibi tí sáyẹ ká tiẹ̀ tì tó ti kù díẹ̀ káàtó tó sọ nìyẹn. Nǹkan méjì tó ṣe òun ni ọ̀rọ̀ ọkọ Yèyé Kúdí tó mẹ́nubà kò kan ọ̀rọ̀ ọkọ wọn ọ̀rọ̀ wọn kò gbẹnu ẹ̀ ó pọ̀ ju ẹnu ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì kìíní kan bọ̀ voice note kan bọ̀ kẹ́nìkan kan má fi halẹ̀ mọ́ wa lórí ìkànnì yìí ní tẹ́ bá ní lọ́wọ́ ẹgbẹ́ sí tẹ́jẹ́ káwọn èèyàn gbọ́ táwọn èèyàn bá gbọ́ tó nǹkan kò máa analyse ẹ̀ náà ni tó bá nǹkan kò mọ́ ẹ̀ máa fi ṣòdiwọ̀n ayé á fi kẹ́kọ̀ọ́ kẹ́yìn náà ni. Wọ́n ní báwo ni kò ṣe ní even if the ọkọ gan ò lówó no woman ló máa ṣe é rí kíní kan tó máa ń dùn mí fáwọn èèyàn ni wípé a kì í fọ̀rọ̀ rora wa ṣé àwọn obìnrin ìyàwó ẹ tó ti obìnrin ló máa understand nǹkan tá à ń sọ yìí obìnrin mélòó ló lè gbà kan fẹ́ lé o ṣùgbọ́n ẹni tó máa jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì níbì kan o tàbí tó fẹ́ lọ ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì níbì kan ó máa support pé kí ló wà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́ kó débẹ̀ tán tó bá wá fẹ́ lé òun náà á wá mọ̀ bó ṣe rí lára. So èmi àfàsìkò máa fi rọ Mercy Aigbe kó calm down gbogbo Forifori pẹ́pẹ́ dẹ̀mù yẹn ìgbà kan ò lọ bí òrèrè ni o àwọn kan náà ti ṣe sẹ́yìn. Mo rántí ìgbà kan nígbà tí mo tún gbọ́ voice note tí àwọn ìyàwó Honorable Káyọ̀dé Sàlàkọ́ tí wọ́n ṣe ìgbà tí Folúkẹ́ Dáramọ́lá tó ń fọ́kọ wọn tán ṣe pẹ́pẹ́ dẹ̀mù ó dàbí páyé máa parẹ́ ni ní gbogbo tó fojú arábìnrin yẹn rí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ látẹnu wọn lọ́jọ́ tòní nǹkan ṣé wọ́n wà mọ́ ni Folúkẹ́gun ò lè jáde sakó lóhun àti Káyọ̀dé Sàlàkọ́ ó sì mọ́ gbogbo pẹ́pẹ́ dẹ̀mù yẹn ń kọ́ ó ti lọ kò rẹ́ kí èèmọ̀ ṣe pẹ́pẹ́ dẹ̀mù máa gbọ́kọ lórí pàtàkì ọkọ lọ́kọ má gbọ́n ṣe pẹ́pẹ́ dẹ̀mù pẹ̀lú ọkọ lọ́kọ o pàṣọ tá a bá ti fi nàyà lé ni ó wà lọ́kọ́ ìfòyàwó Folúkẹ́ Dáramọ́lá ò ṣe máa jáde sí kó máa ṣe pẹ́pẹ́ dẹ̀ ẹ̀yànà rẹ̀ kó Káyọ̀dé Sàlà gbogbo ìyẹn kò ṣe máa ṣe gbogbo ẹ̀mọ́ sí lórí ọ̀rọ̀ ọkọ lọ́kọ. Ṣe wá dẹ̀yìn ọkùnrin gangan mo wá ní báyé lọ́rọ̀ gan ni ṣe rí at the end of the day tí ọkùnrin ò bá ṣọ́ra kíní yẹn máa bumiráǹkì sọkùnrin lọ́wọ́ gẹ́ẹ̀tì kọ́nà ń jẹ́ kí ọkùnrin kó rí àwọn ọmọ tó máa sin tó bá dọjọ́ alẹ́. Lady kan ṣé lórí TikTok ló ti sọ̀rọ̀ bàbá ẹ̀ mo download ẹ̀ mo gbọ́ bí ẹ̀ẹ̀mejì ó sọ ọ̀rọ̀ ìgbésí ayé bàbá ẹ̀ bí bàbá ṣe fẹ́ yàwó mi tíyàwó tán fẹ́ tán ṣe lé òun jáde tán lé òun àtẹ̀gbọ́n ẹ̀ jáde ìgbà tí bàbá wọn tó wá bẹ̀rẹ̀ sí sick after so many years tí bàbá sick ìyàwó yẹn wá ránṣẹ́ pé ọmọ pé kó wá wẹ bàbá ẹ̀ sí ìkó ìgbà tó máa fi dọ́sítù ìyàwó yẹn ti jápa. Àwọn ọmọ tí ò tọ́jú tó bàbá ń dàn for years àwọn ló wá sanwó ọtún àwọn ló tọ́jú bàbá yẹn títí bàbá yẹn padà kú o. Kọ́lọ̀ ń jẹ́ kọjú alẹ́ wa ó dáa ẹ̀yin ọkùnrin ẹ lọ fi ọpọlọ máa ṣe. Àwa ti rẹ́ni tó fẹ́ yàwó mẹ́ta sínú ilé tó jẹ́ pé màtó máa dọjọ́ alẹ́ kò sí yàwó kankan eventually nínú ilé mọ́ wọn ò kú wọn padà lọ lẹ́yọ kankan ni. Ọkùnrin yẹn ó ń padà fi ẹpọ̀n ó fi ń gbá geography kẹ́yìn ni. Ṣe dáadáa ó ń fi ẹpọ̀n ó fi ń gbá geography kẹ́yìn ni.
èmi sọ fún yín tí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá ti sit up nísìn mọ́mí Abọ́sẹ̀dé JMK God bless you ma tí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá ti sit up lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kẹ́ ẹ face àwọn ọmọ yín nítorí ẹ̀ wá máa ń bí mi nínú wípé àwọn obìnrin tẹ́ wá lọ padà fẹ́ yìí ẹlòmíì ò bímọ mọ́ fún yín ẹlòmíì gan ti tó age lórí pé ó ti bímọ tán ó kàn fẹ́ yín ẹ fi ṣèyàwó alárédè ni kò lè bímọ mọ́ ẹ lo calculation ẹ jẹ́ ká lo simple arithmetic rẹ àwọn ọmọ tẹ́ ẹ ti bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má kẹ̀yìn síra yín ẹ ọdún àwọn ọmọ yẹn dáadáa ẹ ní pàtì nínú ayé ìgbésí ayé àwọn ọmọ yẹn bóbìnrin gan bá ń bínú tí ò fẹ́ kẹ́ ṣe nǹkan kan ẹ ṣojúṣe yín lórí àwọn ọmọ yẹn torí àwọn ọmọ yẹn ló máa sìn yín lọ́jọ́ alẹ́ ṣé àwọn ọmọ tí ìyàwó tẹ́ ẹ fẹ́ ìyàwó alárédè fẹ́ ìyàwó alárédè ọmọ tó ti bí tẹ́lẹ̀ ṣé àwọn lẹ́fẹ́ fi ṣọmọ àwọn ló máa ṣọmọ ti yín ìyàwó alárédè ò lè ṣọmọ ti yín ẹ tọ́jú àwọn obìnrin ẹ tọ́jú àwọn ọmọ yín hello ma. Iyalaje ti ya. God bless my kalema. Ẹ káàárọ̀ ma o China mo ti ń pè o. Ẹ̀yin ará China ẹ káàárọ̀ ma. Yes ma. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Yes ma, God bless you ma. Ẹ kú ètò. Yes ma. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ọ̀rọ̀ tó yẹ pé tó wà concentrated. If we don't want to be biased, bó ṣe fi sọ́tún bẹ́ẹ̀ náà ló ṣe fi sósì. Gbogbo wa as obìnrin tá a bá fẹ́ parọ́ tí a bá fẹ́ ṣèké kò sí obìnrin tí ó lè bọ́kọ jìyà tó lè jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ from background. Every woman will know this, that when you start your marriage with your husband, most of the efforts are always from the women. Because the woman will always try all her best. Obìnrin ló máa ń fara gba búlẹ̀tì jù bẹ́ẹ̀ ni. But tó bá wá dìgbà tí ò bá wá sí ìyàtọ̀, tó bá wá dìgbà enjoyment. Kábíyèsí. Wọ́n kọ́ bá lọ mú èèyàn kan wá, bóyá just come over and beat. Kò sí obìnrin tí inú ẹ̀ máa dùn àkóbìnrin tí ò bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ọ̀ àkóbìnrin tẹ́ pé tí ò bọ́kọ jìyà rárá. But this is obìnrin tó bá cooperate pẹ̀lú ọkọ ńgbà tí ó sí. In fact, you will continue to remember it's always a trauma. You continue to remember how you were treated that day. You will continue to remember your sacrifices. It takes grace of God. It takes grace of God. It takes endurance. It takes perseverance. Fún àwọn obìnrin láti gba ọ̀dọ̀ obìnrin ní ìwọlé. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká fi ẹ̀sìn ti àwọn Muslim, ẹ jẹ́ ká fi ẹ̀sìn yẹn sílẹ̀ sí apá kan torí pé wọ́n ti ń kọ́ wọn láti bẹ̀rẹ̀ wá láti. Bí wọ́n jẹ́ Muslim gan wọ́n ló ń dùn wọn náà. Bẹ́ẹ̀ni bóyá ẹ̀jẹ̀ náà hàn tún bẹ́ẹ̀ ni wọn. Then if it now comes to the side, tó bá tí wàá lọ jó ìyàwó tó tí wàá máa ń ṣe paparazzi, nígbà tó bá nà ìyálé ẹ̀ nípa ṣọ́ọ̀ṣì all the time. Because that woman might not have that privilege láti ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn torí pé kò sí ń gbà yẹn. Torí pé kò sí ń gbà yẹn, o ò ráyè wọ aṣọ tó wù ẹ́. O ti pẹ́ tó kò sí pé kò sí ń gbà yẹn, ọkọ ò ráyè gbé ẹ jáde bó ṣe fẹ́. Nígbà míì gan tó bá fẹ́ tó ń ṣe wà tó wà ó pé tábà náwó tó tẹ́lẹ̀ yìí kí la máa fi ṣe gbá let me manage with him. Rárá ẹ má jà lọ síbẹ̀ yẹn má jà náwó tó tẹ́lẹ̀ yìí jẹ́ ká fowó lè ká fi dín yẹn. Then when somebody now come and begin to flirt date you feel pained. Even sometimes wọ́n lè má jẹ́ ọ̀kọ̀ọ̀kan ló náwó yẹn kó jẹ́ ìyàwó tó ń gbé wa ló ná owó yẹn. See that woman outside and feel that this man did not give me that time when we were together like the way he was giving the time to that obìnrin. Bẹ́ẹ̀ni wọn ò ní fún attention bẹ́ẹ̀ni. Ìyàwó lẹ́gàn lè mọ̀ wípé lóòótọ́ ó ń ṣe ọkọ mi ló náwó tó tó lé ọkọ mi ò lówó tó tó lé but what about the time? So sometimes the fault comes from the husband. The husband should know how to play the role.
and not to let that woman feel cheated. Not to let that Iyale feel cheated that really I'm doing this. Àwọn kan wà tó máa bí ọ̀jọ̀ ẹgbà lọ. Ẹgbà nìkan kan náà fi ń na obìnrin. But ṣe emotional trauma. Ó dùn ọ̀jọ̀ ẹgbà lọ. I wish that man would be wise and of course it's wise not to do that word, but I wish he can just play the role and then let that woman feel like more. Ṣé ẹni wo obìnrin yẹn ó ní ìdàgbé? Ọkùnrin ló mọ̀ bó ṣe mú ìyàwó ilé ẹ̀. Of course. Àfi ọkùnrin ṣe rí kò sọ́kùnrin tí ò mọ weak point ìyàwó ẹ̀. Gbogbo ọkùnrin ló mọ weak point wa. Àwa tá a jẹ́ ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n mọ̀. Ọkùnrin ló mọ̀ bó ṣe máa mú ìyàwó yẹn. She needs to. She still need to bá ti tó bá rí pé kò ní fi ọkọ yẹn ó sì ní fi ọkọ yẹn. Then máa yẹn òun ló fún àwọn ará ìta òun ló fún àwọn bloggers lọ́rọ̀ sọ. To begin to talk òun ló fún wọn lọ́rọ̀ sọ tó kárí pé bí ẹ̀rọ ẹ̀ dáadáa those people will not have wọn ní ọ̀rọ̀ láti jáde láti máa sọ. He will not be the first person to marry two wives. Why Mercy too? He will not be the first person to láti get second wife. Kò tiẹ̀ sí big deal bẹ́ẹ̀ kọ́kàn play game yẹn dáadáa ni. Kò sí big deal hello. Kò sí big deal nínú nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n play game yẹn dáadáa ni. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi kì í ṣe Alhaji Adeoti nìkan lọ̀rọ̀ kàn. Mọ́mí Abukaka case God bless you ma. Kì í ṣe gbogbo ẹ̀yin ọkùnrin là ń bá wí. Kì í ṣe Adeoti nìkan lọ̀rọ̀ kàn. Kì í ṣe fún tó ṣe fún ṣọ́ ìyàwó ẹ̀ nìkan kọ́ lọ̀rọ̀ kàn. Kì í ṣe Mercy Aigbe nìkan kọ́ lọ̀rọ̀ kàn. Ẹ jẹ́ ká gbogbo wa ká fi ṣòdiwọ̀n ayé wa. Ẹ̀yin ọkùnrin ẹ ṣe ohun tó máa jẹ́ wípé ọjọ́ alẹ́ yín ẹ ò ní kábàámọ̀. Ṣé rí mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìwà tí ọkùnrin míì wù sí ìyàwó ẹ̀ sí ìyá àwọn ọmọ ẹ̀ òun ló mú ìkorò àti ìbànújẹ́ wọnú ìdílé yẹn sídìsìn. Òun ni ò jẹ́ kí ìrẹ́pọ̀ wà. Ọmọ tó ti máa ń jẹ́ pé dádì kó wá imagine pé tó bá pe dádì òun ìṣe kò yẹ pé mọ́mí òun àwọn as in one family ó ti pé another mommy ti wà. Ọkùnrin máa sọ pé your step mom àbí as of her ìyá ẹ̀ náà ni you call her mommy. Gbogbo àwọn kìnìún yẹn máa ń jẹ́ kí ọmọ mi wà kì í ṣe gbogbo ìjà ìbóyá ẹ máa sọ pé ó bá yẹ ìṣòrogún àbí but nítorí ìwà tí bàbá ẹ̀ wù tó rí tí bàbá ẹ̀ wù sí ìyá ẹ̀ wọn yìí ṣọmọ kékeré mọ́ wọn lè torí ẹ̀ ètì bàbá wọn for life tó dẹ̀ sí nǹkan tọkùnrin lè ṣe sí. Tó jẹ́ pé tọkùnrin ò dẹ̀ wo bọ́jọ́ ọ̀la ṣe máa rí. A ti ráwọn ọkùnrin nígbà tí wọ́n wà ní Ṣàngó Òde tẹ́ pé wọ́n gbìyànjú tí wọ́n ní owó tí wọ́n ní ọlá. Ṣùgbọ́n ọjọ́ alẹ́ ń kọ́ ẹlòmíì ti ní stroke ẹlòmíì owó tó ní gan kò ní mọ́ ẹlòmíì àlàáfíà rẹ̀ ti di fíafíà tó wá nídìí ìtọ́jú tó nídìí ìfẹ́ tó fẹ́ káwọn èèyàn fìfẹ́ wọn sí bí àwọn ọmọ kó pé àpé dádì níṣẹ́ wà. Ẹlòmíì wà ìyàwó kejì tó gbé wọnú ilé òun ló padà sọkùnrin ẹ̀dùn arinlẹ̀ àgbà fẹ́fẹ́fẹ́ báyìí ó dẹ̀ máa japa. Ó wá máa break heart because ó ti bá relationship tó gúnrégé tó wà láàrin ọkọ àti ìyàwó ìyẹn ìyàwó yẹn á ti kọ́kọ́ bàjẹ́ á wá wọlé sọ́kùnrin lára tó bá wọlé sọ́kùnrin lára á wá gba fẹ́fẹ́fẹ́ á wá sọ di òfìfo kòròfo ṣáná á sọ di empty barrel ìyẹn á máa make the greatest noise á kàn máa pariwo lásán at the end of the day. Ìyálé á ti wà too late fún. Ṣé wá rí àwọn ọkùnrin míì wà ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé nínú ilé kan tó fẹ́ yàwó mi àwọn ganan fi dáṣòro sínú ayé wọn. Ọkùnrin míì wípé ó ti mọ̀ wípé òun ti fẹ́ yàwó mi o á wá fi ìyá ọkọ á fi dun ìyàwó ìyálé ẹ̀ yẹn kò ní ṣí láṣọ wò. Kò sí nǹkan tí ìyẹn lè ṣe kò ní mọ̀ gbé mọ́ ni kò ní mọ̀ ṣe mọ́ bó gbé gbá
kò ní mọ̀ gbé, bó bá wo kò ní mọ̀ gbé, bó ṣe bẹ̀ á ní ọjà, bó ṣe lé á ní ṣúgà dà, bó ṣe lé á ló láta jù, bó ṣe rẹ́rìn jù á ní kí ló dé. Bí ẹ má sọ pé tó jọ mẹ́ta ni orí aṣẹ́wó kí ló fẹ́, ṣé wọ́n ló yẹ kó máa kẹnu sóun pé kí n wá kí n wọlé ẹ̀ kí ló dé. Ò lámùmọ́ra yẹn ní láti bí oṣù mélòó, ní ẹ̀dọ́dọ̀ mi láti bí oṣù mẹ́fà so ò lè fi mọ́ra fún 6 months péré. Obìnrin mi ti jẹ ìyà yẹn ní ilé ọkọ nítorí ọkùnrin yẹn ti ń rí obìnrin míì níta. Eventually nígbà tó wá padà máa gbé obìnrin yẹn wá nulẹ̀, ẹ̀dẹ̀ fẹ́ kóbìnrin yẹn náà kó dẹ̀ fara rẹ̀ gbà bẹ́ẹ̀, ẹ̀dẹ̀ ní kínú ẹ̀ dùn sí, ẹ̀dẹ̀ ní kó máa ẹ̀dẹ̀ kó máa sọ pé all is well. So possible ṣá, ẹ fi rora yín wò ó. Ẹ fi rora yín wò ó. Ìyàwó tọ́kọ ò ti ṣe dáadáa sí mọ́ nínú ilé nítorí ó fẹ́ gbéyàn wá nulẹ̀. Tí ìyẹn gan ti wà nínú òkòrò nínú ìbànújẹ́ táyé ayọ̀ tó ti wọ depression gan táyé ti sún pé kí ni mo ṣe. Tó bá gbéyàwó mi wá, ó di dandan kó bínú, ó di dandan kó ṣòro, ó di dandan kó ṣòro bí ọká. Tí gbogbo yín bá wá ní pé ó yẹ kó ti dá ó dẹ̀ ní sùúrù. Òun ló mọ tí ó pass through nínú ilé. Àwọn ẹjọ́ kan wà tí ò lè rò síta, òun ló mọ̀ náà. Ọkùnrin mi wà, the kind of business tó ń ṣe kò kí ń jẹ́ kó gbélé. Nígbà tó fẹ́ra wọn, Kútúwéjì lónìí, Àbújá lọ́la, Amẹ́ríkà lọ́túnla, UK ní ọjọ́ mẹ́rin, wọ́n ṣàṣe business, ìyàwó faradà, ìyàwó ló ń tọ́jú àwọn ọmọ. Ẹlòmíì wà, wọ́n transfer ọkọ̀ ẹ̀ káàkiri ni, tó bá transfer ọkọ̀ ẹ̀ lẹ́sìn Port Harcourt, wọ́n á tún withdraw àwọn ọmọ ní school, wọ́n á jọ lọ Port Harcourt ní, tó bá lọ ọdún kan ní Port Harcourt àdúgbò àbọ̀, wọ́n á náà ti transfer àwọn lọ Ọ̀ṣun state, wọ́n á tún jọ gbé, wọ́n á tún transfer, wọ́n á tún jọ lọ Ọ̀ṣun state, ìgbọ́ wa máa lọ káàkiri. Ìgbà tó bá yá, ìyàwó ọkọ wà lọ fẹ́ yàwó mi. Ìyàwó yẹn ìgbádùn ọkọ. Ẹ wá ní obìnrin yẹn kó má rárò kàn, kó má bínú. Obìnrin tó ti jìyà, tó yẹ pé òun àtọkọ ẹ̀ ni wọ́n jọ build nǹkan tán jọ ní nínú ilé. Ẹ ló máa dìá, ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ ká ṣe business báyìí. Èmi náà yẹ báyìí nínú àkáǹtì òun èlò lẹ́yìn ní ẹ jẹ́ ká ṣe báyìí, má wọrí. Èmi á ń lọ sọ́fíìsì yẹn, màá lọ síbẹ̀ lọ́la, ẹ̀yin ẹ máa lọ síbi iṣẹ́, má wọrí. Màá dé sáìtì lọ́la, ẹ má wọrí. Màá yọjú sáwọn pípé yẹn lọ́la, ẹ má wọrí, màá lọ sanwó fún wọn. Ẹ má máa gbóúnjẹ lọ fún wọn. Ṣèbọ́n lànà máa kan àwọn ọ́fíìsì wa yẹn, màá ṣe oúnjẹ dání lọ́wọ́ máa kàn. Ìyàwó yẹn ló ń ṣe, kò kárí gbogbo ẹ̀ lẹ́jọ́ ń ṣe. Ìgbà tí gbogbo ẹ̀ wá dodidi tán, ẹnìkan wá dé, ó wá fẹ́ máa claim ayadìónà lé ẹ lórí. Ṣé inú ẹ dẹ̀ máa dùn sí? Ẹ jẹ́ ká fi rora wa wò. Lọ́jọ́ tó ń jẹ́ wà, abukaka cakes, ẹ ṣe mà. Lọ́jọ́ tí oúnjẹ ò sí, lọ́jọ́ tí ò sí mímu, lọ́jọ́ tí ọ̀kẹ́rẹ́ pebi sùn ló pọ̀ jù. Ìgbà tó bìrì tí obìnrin yẹn ti wá ń ṣe wàhálà ọmọ, tó dààmú ọmọ, mọ́mọ́ lọ sí school, mú gangan tó wọ́n wẹ̀, aláàmú aláàlá alọ́bi iṣẹ́, from iṣẹ́ ó ti gbàbẹ̀ lọ sí ṣọ́ọ̀bù, ó wálé, ó wá dáná, ó ṣe gbogbo ẹ̀, ó ṣe gbogbo ẹ̀wọ̀ easy láti tọ́mọ. Ó wá ṣe gbogbo yẹn, àwọn ọmọ wa ń dàgbà, tó yẹ kóbìnrin yẹn ní ìfọ̀kànbalẹ̀ pé Ọlọ́run ó ṣe o gbogbo wàhálà tí mo ti ṣe lórí àwọn ọmọ, bóyá ọmọ 3 ló bí, bóyá ọmọ 2 ni, ó bọ́ ọmọ 4 ni. Ìgbà táwọn ṣe nígbà tó yàn bá ń tọ́mọ lọ́wọ́ kò easy, ẹ lọ bèrè lọ́wọ́ obìnrin, kò easy fún obìnrin. Obìnrin gangan ni wọ́n pè ní foreman tó bá ń tọ́mọ lọ́wọ́. Ẹ máa gbọ́ o, ìwọ ni wàá jí láàárọ̀, ni wàá tún lè ṣe, wàá ṣe gbogbo ẹ̀, wàá sọ oúnjẹ fáwọn ọmọ, wàá mọ́ ọmọ lọ sí school, tó délé láti school, o ti sáré bí o sáré, bóyá owó náà gbabi iṣẹ́ lọ, bó ṣe ń lọ láti ibi iṣẹ́ o ti ń bọ̀ bá o ti yà, o ti mú ọmọ wálé, o ti so oúnjẹ, o ti fún wọn lóúnjẹ, ó mú wọ̀ kí wọn, assignment ẹ̀, where is it, let me check your own, o ti wò ó, o ti fún wọn, o ti so oúnjẹ, o so oúnjẹ alẹ́ ti tún dé, wàá so oúnjẹ alẹ́, tó bá tún dé, ọkọ̀ á tún dé, wàá fún wọn lóúnjẹ, wàá palẹ̀ mọ́, tó bá di lóòru, wọn ò tún ní jẹ́ kó o sùn mọ́jú, wọ́n á tún ká tán ẹ sókè mọ́jú, tó bá tún di láàárọ̀, o sún bẹ́ẹ̀, ó
wá ṣe wàhálà yẹn títí lórí àwọn ọmọ wa ti wá ń dàgbà díẹ̀díẹ̀ wọ́n ti àti ráwọn tó ti wọ secondary school àwọn kan ti wá de kinní kan nìkan tó yẹ kí lóbìnrin yẹn máa dùn pé Ọlọ́run ò ṣe o ó yá o Deborah ó yá bá mi mú kinní táìmù yẹn gangan lọ́kọ́ wá gbé wàhálà afẹ́fẹ́ yàn dé. wọ́n ní Iyalaje to be sincere Ọlọ́run it's not easy to take another wife o ẹ jẹ́ ká rò ó máa ká tẹ̀ sókè ṣé wọn ò ní ká akíntóbìdé ṣé wọ́n máa jẹ́ ká sùn ni ṣẹ́yìn ọkùnrin máa ń jẹ́ ká sùn ni ní jẹ́ ká sùn lára iṣẹ́ àwọn olóbìnrin létà ń ṣe náà nìyẹn àwa láṣọ oúnjẹ láfọṣọ yín láṣẹ gbogbo ẹ̀ àmì ìṣọ̀kan ní ti wá òkè àtọ́jú ilé àtọ́jú ọmọ àtúnṣiṣẹ́ mọ́ ìbẹ́yìn máa lọ bí jẹ́ni tẹ́ bá dé máa parọ́ àmọ́ngìrì tipátipá lẹ́ẹ̀ máa fi ka newspaper kó jẹ́ fi rẹ́dì. tipátipá lẹ́ẹ̀ máa fi ka newspaper kó jẹ́ fi rẹ́dì. tí gbogbo ẹ̀ bá wá rẹ́ tó bá wá ṣe gbogbo ẹ̀tàn náà ṣé táìmì ẹ̀ ló yẹ kẹ́ sáré fẹ́yàwó mo sọ fún yín ni o Omitola yeah she's beautiful I know kò easy ẹ̀yin ọkùnrin tí ò bá wo ọjọ́ alẹ́ mọ́ gbogbo ìwà tó ń wù mọ́ gbogbo nǹkan tó ń ṣe ìyá ló fẹ́ fi jẹra ẹ̀. ọkọ̀ náà nira rẹ̀ máa ń torí báyìí ká lò ó ní jìbìtì bẹ́ẹ̀ kọ́ lórí nílé iṣẹ́ Landnext Homes and Properties kò sí dààmú ajagunbalẹ̀ kò sì sí mọ̀lẹ́bí tí wọ́n máa dún màhúrú ìwádìí tó péjú wà lórí ilẹ̀ tí wọ́n ń ta gbé gbèsè lórí ìkéde yìí àwọn àyè wọ̀nyí nílẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ Royal Residence Extension Ìdó ológun ẹrú area off Ìdó Èrúwà road Ìdó Ìbàdàn àti lárúlógún ọjọ́ Ìbàdàn ilẹ̀ wà ní London road Odò Rágùsì Ẹ̀pẹ́ Lagos Mobile City Òmù Ẹ̀pẹ́ lójúnà Òmù Ẹ̀pẹ́ expressway ìpínlẹ̀ Ògùn surveillance camera lórí gbogbo lẹ̀ portable water drainage system motorable road commercial up 24/7 security electricity and street light ilẹ̀ wọn níbàdàn kò jìnnà sí Ìdó local government secretariat Ìdó market ọjọ́ amibara kẹ̀pẹ́ òjìnnà sí taisola army college of education fèkósùmá Lẹ́kì international airport lẹ́kọ̀ọ́ débẹ̀ sanwó-olẹ̀ gba location kó o máa ṣiṣẹ́ lọ lórí ilẹ̀ Ìbàdàn office first floor Kilimanjaro building opposite ọjọ́ bus terminal ọjọ́ Ìbàdàn Lagos office Akot shopping complex along Lẹ́kì Ẹ̀pẹ́ expressway adjacent Aigbe supermarket Lagos telephone 09066989877 tàbí 09058562014 www.landnexthomesandproperty.com ibẹ̀ ló ti lè ra ilẹ̀ tó fọkànbalẹ̀. Landnext Homes and Properties níbẹ̀ lẹ ti lè ra ilẹ̀ tó fọkànbalẹ̀ fóònù nọ́mbà tẹ́lẹ̀ pè wọ́n sí náà ní 09066989877 ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ ọgbọ́gbọ̀rọ̀ tá à ń sọ lálẹ́ yìí ẹ̀yin ló bá wí jù nítorí pé ìdí sọ pé ó bá yín wí jù ó rọrùn fún ọmọ ọkùnrin tàbí fún ọmọ obìnrin láti mú ìyá ẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ mi wà tó tiẹ̀ wá ní ọkọ tí bàbá wọn wà ní tí ìyá wọn wà lọ́dọ̀ bàbá wọn wọ́n máa ń ní sùúrù ni wọ́n á rí gbogbo ìyà tí bàbá yẹn fi jẹ ìyá wọn wọn ò ní sọ̀rọ̀ tọ́nà bá ti gbé wọn lórí sókè báyìí tó bá ti márì báyìí wọ́jọ́ ọmọbìnrin wá ní kó wá bá wọn tọ́jú ọmọ àìmọye ọkùnrin míì tó jẹ́ wípé láti ìgbà tí ìyàwó ẹ̀ ti kúrò nílé pé òun fẹ́ lọ tọ́jú ọmọ kò tí ì padà wọnú ilé yẹn mọ́ fúnra ọkùnrin yẹn báyìí ní fi ẹ̀pọ̀n gbá geography ẹ̀sẹ̀ kiri gbogbo àdúgbò nífa ìlú lọ ń lọ ta ní lọ ń pọnmi nítorí ìwà tó ti wù sárábìnrin yẹn nínú ilé tí ò fi lọ́kàn balẹ̀ tó gbélé kò tiẹ̀ jẹ́ kó ní fọkànbalẹ̀ lójoojúmọ́. bọ̀ ṣe mọ̀ wípé àwọn ọmọ òkè ń sábà mú bàbá tira ẹ̀ ṣàkíyèsí ìdí nìyí tí bàbá gbọ́dọ̀ ṣe dáadáa kó lè rí ìtọ́jú ọjọ́ alẹ́. bàbá mi á sọ pé wo mo ṣe wà mo ti ṣiṣẹ́ tí mo máa jẹ tí mo máa fi kú kò lè burúburú títí kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ Ọlọ́run ó ti gbàgbé pé kó máa tó gbà kò ní lè gbà pò ní lè gbẹ́sẹ̀ wá ní èdè ìtọ́jú wá ní ìdẹni tó máa kẹ́ ẹ tó máa béèrè àlàáfíà wá ní ìdẹni tó máa fi oúnjẹ fún ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọkùnrin èyí tẹ́ fẹ́ fẹ́ yàwó kejì mi ò ní kẹ́ má fẹ́ yàwó méjì
kódà tẹ́ bá fẹ́ fẹ́ 25 èyí tẹ́ jẹ́ Muslims gan Al-Quran sọ pé tẹ́ bá ti lè ṣe déédé ìyẹn ni wípé kì í ṣe pé wàá máa ṣe pẹ́pẹ́ dẹ̀gbẹ̀lẹ́ nìkan Al-Quran kò fọwọ́ sí ṣe déédé ìyẹn ni wípé tó o bá jáde pẹ̀lú ìyálé wàá ní láti jáde pẹ̀lú ìyàwó tó bá wọ yàrá ìyàwó o ní láti wọ yàrá ìyálé o ní láti lè ṣe déédé tó bá ra gèlè fún ìyàwó o ní láti ra gèlè fún ìyálé ìjẹ́ ìyẹn ọkùnrin ṣe ń ṣe déédé bí. Ó easy fún ọkùnrin láti fẹ́ràn obìnrin mẹ́wàá ẹ máa tọ́ ọkùnrin ẹlẹ́tàn ló pọ̀ jù nínú ẹ̀yin ọkùnrin ẹ má bínú ẹ̀yin ọkùnrin alábòsí pọ̀ nínú ẹ̀yin ọkùnrin ẹlẹ́tàn pọ̀ nínú ẹ̀yin ọkùnrin tẹ́ bá nílé I love you I don't worry baby I love you I'm my baby tẹ́ bá ti nílé you're my darling you're my baby I love you ó easy ṣe rí most obìnrin most àwọn obìnrin one way traffic ni wá tó bá fẹ́ràn èèyàn wọ́n fẹ́ràn ẹ̀ náà nìyẹn. Ẹ ṣe déédé ẹ gbìyànjú kí ẹ ọjọ́ alẹ́ ṣe rí ọkùnrin tó bá gbọ́n tá à ń sọ yìí fún ara ẹ̀ ó tójú alẹ́ ẹ̀ ṣe ni. ṣèbí ńgbà tí ọ̀nàrẹ́bù Sàlàkọ́ tí wọ́n lọ gbé Folúkẹ́ Dáramọ́lá àmọ́ tó ta àmọ́ tó ṣẹlẹ̀ láàrin wọn wọ́n fi Folúkẹ́ Dáramọ́lá sílẹ̀ wọ́n ti tún gbé lòmí lè Folúkẹ́ ò ṣe wá dúró tó ẹ kó bá rọrùn lọ́jọ́ kìíní àná tó ń ṣe pẹ́pẹ́ dẹ̀ fún ìyáálé etí ẹ̀ ìgbà tó wá gbéyàwó mi lè kílé tí ò lè dúró kílé tí ò lè gbà mọ́ra ẹ wò kò easy kò lè gbà mọ́ra nígbà tó gbé tiẹ̀ lé so gbogbo pẹ́pẹ́ dẹ̀ tóun náà wá ń ṣe fún ìyáálé ẹ̀ yẹn kálẹ̀ arábìnrin náà wá máa ṣe fún báwo ló ṣe máa feel. wọ́n ní kò sówó mọ́ ni ok kò sówó mọ́ ló fi jápa ẹni ẹlẹ́ni aláwọn obìnrin kan wà sẹ́yìn mo ti sọ something like that lẹ́ẹ̀kan ṣé láwọn obìnrin kan wà wọ́n máa ń gbálé gbáta ọkùnrin ni wọ́n á sọ ọkùnrin ẹ̀ di empty paper wọ́n dẹ̀ filẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ use brain yìí kò sọ́mọ tẹ́ ẹ lè bí lónìí tó máa tọ́ àwọn ọmọ tẹ́ ẹ ti bí sílẹ̀ ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ jẹ́ kí bọ́ọ̀dù yẹn ẹ jẹ́ kó ẹ wò ó ẹ má jẹ́ kí èṣù ó wọ àárín yín ẹ jẹ́ kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó wà mo máa ń sọ kíní kan bó o bá ti ẹ̀fẹ́ ìyá mọ́ tí àbí ìyá ti lọ wílélè ní àbójà ní àgbẹ̀ṣe kíní kan tọ́jú àwọn ọmọ ẹ̀dì wọn mú dáadáa káwọn ọmọ mọ̀ pé yes wọ́n feel impact bàbá wọn nínú ayé wọn but tó bá ti di wípé àwọn bàbá yẹn tí àwọn ọmọ yẹn tí ìgbìnà tí wọ́n ti ẹ̀ mọ̀ yẹ o exist àbó ti ẹ̀ jámọ̀ kankan mọ́ kọkùnrin yẹn lọ fúnra ọlọ́run á ro ẹ̀yìn ọkọ wa wọ́n ní honourable is not honourable again Babalọ́lá Táíwò kò wọ́n ní òṣòwò mọ́ owó tán ló bá jápa. When if the men refuse to listen to all this advice, leave them. Agbala Gabriel is waiting for them lọ́jọ́ alẹ́. Kọ́lé fún yàn mọ́ o. Lẹ́yìn tí bàbá súwèé sóyè bèbè wọ́n ti ń bá a mọ́ o. Kò sí yẹn mọ́ o. Kóníkà kò lọ tún ọjọ́ alẹ́ ẹ̀ ṣe. Mọ́mí Adébùkọ́lá Gbádébọ̀, God bless you ma. Kóníkà kò lọ tún ọjọ́ alẹ́ ẹ̀ ṣe. Ẹ̀yin ọkùnrin mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́. Èmi ò ṣàpèmí ò sọ pé kẹ́ mọ́ fẹ́ yàwó tẹ́ bá fẹ́ yàwó sí. Èmi ò ní kẹ́ mọ́ fẹ́ ẹ bá fẹ́ 10 ẹ bá fẹ́ 25 ẹ bá fẹ́ 50 ṣùgbọ́n ìyálé yín ẹ dì mú dáadáa o.